Agbára orúkọ Ọlọ́run tó yára sọ̀yàn di olówó ọlọ́rọ̀ nínú ayé èmi ò tán ẹ confam ni o. Kódà kéègùn wà lórí èèyàn. Kódà kan láwọn kan ló ń ṣe kinní kan. Wá àgbọn odidi àgbọn fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Wá odidi àgbọn tó mọ̀ pé lómi nínú. Wàá ṣiṣẹ́ ìtẹ̀lera láàrin ọjọ́ mẹ́ta ni wàá fi ṣe. O dẹ̀ ní jẹ́ kó mix. Tó bá ti gẹ́ẹ̀tì àgbọn tó lómi nínú bírèkì àgbọn yẹn gbá omi ẹ̀. Wá gbé omi yẹn sẹ́nu báyìí. Omi àgbọn yẹn. Wá ṣe surat nasri izaja wá ṣe 100 yá Latifu 100 yá Abu 100 yá Fatah 100 wá ṣe sómi àgbọn yẹn wá dà níyàn nǹkan tó fẹ́ sí wá dààmú tó bá dé láwọn èèyàn tó lè bá ẹ kọ́ kán bá ẹ hàn izaja 100 surat nasri 100 yá Latifu 100 yá Abu 100 yá Fatah 100 kán bá ẹ fomi àgbọn yẹn fọ kó wá dà níyàn sí kó gbàdúrà sí kó wá mú ṣe tẹ̀léra fún ọjọ́ mẹ́ta máa ṣe lẹ́ẹ̀mẹ́ta nínú oṣù kan wàá di olówó wàá di ọlọ́rọ̀ kọ̀ǹfàmù ní tí ò rújú tó o bá lè hàn máa kà sí ẹ̀mẹ́ta ni wàá kàn ṣe tẹ̀léra tó bá tún di next month wàá tún ṣe bẹ́ẹ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó lè farabalẹ̀ gbọ́ fídíò yìí tán toró máa ṣe é láǹfààní síwájú kó tó ṣiṣẹ́ ta sọ síwájú yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number for line is 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run a need the IJ àti umura slot fún Global Dahiratu Dhikrlahi Organization wa láwọn èèyàn tá máa fún mama jẹ́ sádàkọ̀ fún yín. Bákan náà ni gbogbo ìwọ tí ẹ̀mí èṣù ń dà láàmú tó fẹ́ máa kọ́lé mọ́lé tó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀ tí wọ́n jẹ́ kó rógbó ẹ lò gẹ́ẹ̀tì àwọn powder wa yìí ó lágbára púpọ̀ jù àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country ni powder yìí kì í ṣoṣólẹ̀ kì í ṣàwúre kì í ṣoògùn owó àmọ́ tó bá ń lo àwọn powder yìí báríà máa wà láàrin ìwà àti àwọn ẹlẹ́mìí òkùnkùn wọn ní násẹ̀sì sí ẹ monitoring spirit adẹ́yìn lẹ́yìn ẹ wà wá rògbò ẹ lò ìyẹn gangan ni kókó òun forí kókó alátakò ń jẹun lójú oorun oníbàálòpọ̀ ojú oorun ni powder yìí ni kò get ó wà expensive DHL là ń lò ní South Africa láti deliver product wa all over the world wa dẹ̀ ń lo GIG logistics ní Nàìjíríà bákan náà ni all in one wa ní ó wà effective ikú nìkan ni kò lè wò cancer diabetics asthma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni get miracle leaves wa ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve ẹ̀ ọfà tó ti pẹ́ lára wọ́n gbé nǹkan sínú womb wọ́n gbé nǹkan sínú uterus bẹ́ẹ̀ ni nǹkan rìn lára èèyàn wọ́n fún yàn láfúnjẹ bákan náà ni ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin arógbò sáńdà láàmú ìdákọ́lẹ̀ kò lè perform dáadáa gẹ́ẹ̀tì caterpillar àti bulldozer caterpillar àti transformer àti miracle leaves gẹ́ẹ̀tì ìwọ ọmọkùnrin tó lè perform dáadáa weak erection low sperm count quick ejaculation bákan náà ni memory booster fàgbàlagbà the same thing náà ẹni tó ní fibroid tó ní blockage tube gẹ́ẹ̀tì bulldozer med fibroid àti oògùn ìsọ̀yà àti ilé àmọ́ ẹwọ́ sọ̀pọ̀ lórí +27612956389 innal izata lillahi jami.